wa káàbọ̀ sórí ètò iṣẹ́ mi òwò mi lórí ìtàkùn Nua Media. Lórí ètò yìí ni a ó ti máa fi ọ̀rọ̀ wá àwọn oníṣẹ́ ọwọ́, oníṣòwò àti òṣìṣẹ́ gbogbo lẹ́nu wò kí a bá lè máa rán ara wa létí wípé ẹ̀tọ́ ni fún wa láti ṣiṣẹ́ àbí láti ṣe òwò kí ebi má bàa pa wá. Ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni Adénúbi Olúṣeun Adénúbi. Apòògùn tí àwọn olóyìnbó máa ń pè ní pharmacist, mo sì tún jẹ́ oníṣòwò tí wọ́n máa ń pè ní entrepreneur. Ó ti lé ní ọdún mẹ́wàá tí mo ti wà lẹ́nu iṣẹ́. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ní gbogbo àdójúkọ pé Ọlọ́run gba àkóso. A ní àwọn challenges láti ọ̀dọ̀ ìjọba, láti ilé-iṣẹ́ àti láti àwọn nǹkan tí a ń ṣe. Máa fi scenario kan. One incident kan ṣẹlẹ̀ nípa patient kan. Wọ́n kọ prescription fún patient láti hospital. Orúkọ prescription tí wọ́n kọ based on the complaint patient ẹni pé inú ń complain nínú pé inú máa ń dùn ún. So wọ́n kọ oògùn yẹn fún. Oògùn yẹn jẹ́ propantheline. Propantheline yẹn ṣe ló dàbí Buscopan. Wọ́n máa lò fún inú láti teaching hospital. So patient yẹn wá dé níṣẹ́ kó lọ sí pharmacy láti lọ rà. Wọ́n wá ní wọ́n wá lọ pété medicine tó wà ní àdúgbò òun jà jẹ́ kóun lọ rà. Gbà tó débẹ̀, gbà táwọn yẹn rí propantheline, gbogbo ìmọ̀ wọn ni pé promethazine lọ́kọ̀ fún. So wọ́n wá fún ní promethazine. Patient yẹn wá lọ sílé, ó wá lo promethazine yẹn, ó wá discover pé ṣé lòun ń sùn. Nǹkan tó ń ṣe òun kò lọ. Ó pé kí ló ṣe lè ló bá padà lọ bá doctor pé doctor wọ́n padà lọ sí àgbà pé doctor òun ò rí yẹ kí ní nǹkan tí ẹ kọ fún wọn, ọ̀tọ̀ nìkan tí òun ní ó ń ṣe òun, ọ̀tọ̀ nìkan tí òun kàn ń sùn ní o. Doctor náà irọ́ ni pé kó mú nǹkan tí ó lò wá lọ́yàn fún náà. Iṣẹ́ kan tó ń kọ lẹ lọ ra yìí pé mo lẹ ti rà náà òun kọ́ ra ládùúgbò òun ni ó dàbí nǹkan tẹ́ ra is wrong o. Ẹ padà lọ sí pharmacy tí ó wà ládùúgbò yín kẹ́ lọ ra ń bẹ̀. So it's one of those things tí I experience, and at the end of the day nígbà tí patient yẹn wá rí oògùn yẹn rà, he felt okay and he went back to the doctor and he actually appreciated the doctor for that. Òun náà wá dúpẹ́ lọ́wọ́ wa, we too were happy because we were able to sell the right drugs for the patient, for the customer. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí nature iṣẹ́ tí a ń ṣe. Ó jẹ́ iṣẹ́ tó ní ṣe pẹ̀lú pípàdé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. So a ti rí àwọn àǹfààní nípa bí àwọn ènìyàn ṣe ń ṣe sí wa, mímúnú àwọn ènìyàn dùn, àwọn èèyàn náà jẹ́ kí inú wa dùn nípa ọ̀nà ìṣe wa. There is no shortcut to heaven. You just have to do the right thing, because kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe tí ò ní àtúbọ̀tán ẹ̀, tí ò ní jèrè ẹ̀. Because there is no shortcut other than the hard working. You do the right thing and you get the right results. Iṣẹ́ mi, òwò mi, ohun àmúyangàn mi.